Ní èèyàn lé, ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ wípé àǹtí wa wọ́n wá sínú palace o. Bí wọ́n dẹ̀ ṣe mọ̀ ni pé wọ́n ní wọ́n kó àwọn pictures Queen Naomi tí wọ́n kó lọ, wọ́n ní wọ́n kó fún kúùkù wọn. Wọ́n ní kúùkù yìí òun ló kó wọ inú palace tí ó lọ kó síbi tí àǹtí wa á kó sí. Wọ́n ní kúùkù yìí ló lọ kó síbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé wọ́n tó Ọlọ́run. Wọ́n ní wọn ò mọ̀ pé kábíyèsí ti lọ install another camera sí gbogbo inú palace. Wọ́n ní bí camera ṣe rí wọn nìyẹn ní ibi tí kúùkù ti ń kó sílẹ̀. Ẹ̀yin èèyàn lé, nígbà tá à ń sọ wípé àwọn olórí yìí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ láti máa ṣiṣẹ́ ibi, ṣé ẹ mọ̀ pé ajá náà báyìí. Nǹkan tí ò yé mi ní ọ̀rọ̀ àwọn olórí ni pé kí ni wọ́n fẹ́ fi Queen Naomi ṣe, picture wọn ṣe? Kí ni wọ́n fẹ́ fi picture Queen Naomi ṣe tán fi kó kúrò nínú palace? Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o, ìpè wọn kó picture yìí lọ, ìpè àǹtí wa ó tún ti kó gbogbo ẹ̀ padà. Wọ́n ní bí ìgbà tó yẹ pé ó ní kí kúùkù yìí wá pàdé òun ní ibì kan láti kó fún ni. Ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní bí àǹtí wa bó ṣe ru àwọn fọ́tò yìí dé láàrin òru ọ̀gànjọ́ ló kó fún kúùkù ní kúùkù kó wọnú palace. Wọ́n ní kámẹ́rà gbé everything. Wọ́n ní ìgbà tí kábíyèsí rí ó yà wọ́n lẹ́nu. Àǹtí wa ìpè ó lóun fẹ́ clean palace. Ó wá mú gbogbo fọ́tò yẹn ó kó sọ̀kalẹ̀. Definitely ó kàn fi ìpè òun fẹ́ clean palace bójú ni. Wọ́n jọ plan ẹ̀ ní òun àti àǹtí wa àwọn méjèèjì náà jọ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. Wọ́n wá kó picture yìí wọ́n kó kúrò nílẹ̀. Kábíyèsí ó rí picture. Wọ́n ní màmá kún ìwá ní àwọn máa fọlọ́pàá arrest wọn. Ìpè àwọn ò ní dákẹ́, wọ́n gbọ́dọ̀ kó picture ọmọ àwọn padà sínú palace. Ìdí nìyí tí kábíyèsí fi lé àǹtí wa àti kúrò nínú palace. Àfìgbà tí wọ́n bá rí picture yìí kí wọ́n tó lè padà wọ inú palace. Wọ́n ní wọn ò mọ̀ pé kámẹ́rà ó ti wà nínú palace o, torí gbogbo àwọn kámẹ́rà tó wà ńbẹ̀ gbogbo ẹ̀ náà ti bàjẹ́. Wọ́n ní bí kábíyèsí lọ install kámẹ́rà nítorí ìpadàbọ̀ wá Queen Naomi. Wọ́n ní nínú kámẹ́rà ni wọ́n ti rí tí kúùkù yìí tó lọ kó gbogbo àwọn picture yìí pátápátá tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó kó padà síbi tán ti kó. Ẹ̀yin èèyàn lè rí pé yìí tún lágbára. Nǹkan tí ò yé mi ni pé kí ni wọ́n fẹ́ fi picture Queen Naomi ṣe? Níbo la mọ̀ tán kó picture yìí lọ? Kí la mọ̀ tán ti ṣe sí picture yìí? Kábíyèsí, ẹ má kàn jẹ́ kí picture yẹn kó wà nínú palace báyẹn o. Ẹ ní láti sanctify picture yẹn kẹ́ ẹ yà sí mímọ́, nítorí pé picture yìí a mọ̀ ibi tán ti kó lọ, a mọ̀ nǹkan tán ti ṣe sí picture. A lè trust kankan nínú wọn. Kí ló dé náà? Kí ni Queen Naomi gbà lọ́wọ́ yín náà? Kí lẹ̀ ń lé kiri? Kí lẹ̀ ń wá? Kábíyèsí ní àwọn fẹ́ gba ìyàwó àwọn padà ló wá di wàhálà. Ṣé ẹ fẹ́ kí ọmọ kábíyèsí àti ìyàwó wọn padà sínú palace ni? Ẹ rántí pé ńgbà tẹ́ ẹ máa fẹ́ kábíyèsí, wọ́n máa lọ ọmọ wọn níyàwó.
ẹ̀yin lẹ́lẹ́ fẹ́fẹ́ kábíyèsí tipátipá lóòótọ́ ẹ̀ ń claim mi pé ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ Naomi kó nu palace àwọn náà fẹ́ sí ara wọn rìn rọ irọ́ rẹ̀ pa ẹ mọ̀ ń pa ẹ̀ kì í ṣe lásán ni pé Naomi kó nu palace ẹ̀yin aráalé arábìnrin yìí kò ṣẹ̀yìn kò ròyìn jẹ́jẹ́ wọn náà ń lọ wọ́n dẹ̀ ń gbàdúrà wọ́n ń ké pọ̀ lọ́n lọ́sàn àti lóru àdúrà tó ń gbà ló ń bí yín nínú àbí ìfẹ́ tí kábíyèsí ní sí wọn ló ń bí yín nínú ẹ lè wó ìfẹ́ òtítọ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe àṣírí yín máa tú ni àṣírí yín máa tú ni torí olúwa ni ìfẹ́ bí kábíyèsí àti Queen Naomi ṣe wà yẹn ọlọ́run wà pẹ̀lú wọn ó bẹ́tà kẹ́ ẹ jáwọ́ nínú gbogbo wàhálà tẹ́ kóra yín sí ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín adúpẹ́ fún gbogbo àdúrótì yín lórí channel wa adúpẹ́ nítorí pé ẹ fi wá sílẹ̀ ní ìgbà kankan ọlọ́run elédùnmarè ò ní fi ẹ̀yin náà sílẹ̀ o gbogbo ẹ̀yin ó subscribers àti new subscribers mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń comment ẹ̀ ń like tẹ́ ń share videos mi ọlọ́run elédùnmarè á bá mi bù sí àpò yín o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.